Hello, hello, hello. Èèyàn mi, good morning, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta. Ẹ kú gbogbo ibi tí ibi tẹ́ tí ń gbọ́ wá. Bẹ́ẹ̀ ni o. Ẹni á sọ wá sí ire o. Ayọ̀ àti àlàáfíà la máa fi lò já o. In Jesus name. Amen. Now, wọ́n ní ẹnìkan tó ń pè ní àgbàlagbà. Nínú àwọn àgbàlagbà, àwọn olden days, ayé àtijọ́. Wọ́n ní bàbá yẹn ò lè ṣe kó máa wá sáàfin. Every time tó bá ti rí nǹkan tó dà ikú rú bàbá yẹn lójú, ó máa wá sáàfin àti sọ fún kábíyèsí. Kábíyèsí, nǹkan tó ń rí rè, nǹkan tó ń rí rè. Ó wà nínú àwọn tó ń advise kábíyèsí. Wọ́n ní gbogbo advice tó máa ń fún kábíyèsí. Kì í ṣe gbogbo ẹni kábíyèsí máa ń gbọ́. Kábíyèsí máa ń ṣe èyí tó wà ní ọkàn ẹ̀. Tó bá dẹ̀ ti ṣe tán báyìí, á wá dà á pọ̀n. Wọ́n ní bàbá yìí ti kúrò ní, ó sọ fún bàbá yìí, ó sọ fún kábíyèsí kí bàbá yẹn tó kúrò láàfin. Nígbà yẹn, wọ́n ní tí bàbá yẹn ti kúrò láàfin tí ń lọ bí more than 5 years o. Wọ́n ní sọ pé anything, since ó yẹ pé kábíyèsí ò fẹ́ gbà, kò fẹ́ gbọ́. A fi advice tòun nìkan. Pé òun máa fààfin yẹn lẹ̀ fún. Òun ló fi pé ọdún 5 sásìkò tá a wà yìí. Wọ́n ní kó tó lọ kó sọ fún kábíyèsí pé kábíyèsí pé kó tó lè mú Naomi padà sáàfin. Wọ́n ní kò tiẹ̀ mọ̀ pé Naomi tiẹ̀ ti lóyún dé pé ó ti bí ìbẹ́ta fún kábíyèsí. Kóun sọ fún kábíyèsí pé àwọn obìnrin tó lọ fẹ́ jọ yìí tètè mọ bó ṣe máa dispatch wọn o. Torí tí Naomi gbọdọ̀ wá sáàfin kó yìí máa kó káwọn eléyìí wà ní ààfin pẹ̀lú àwọn tó kó jọ yìí pé ewu wà ńbẹ̀ o. Ikú ni wọ́n kì í ṣàrùn. Wọ́n á lọ mú Naomi wá sí àfi tó bá fẹ́ pa rẹ̀, ìyẹn kábíyèsí, àbí kó pa Naomi. Wọ́n ní kábíyèsí pé kò lè ṣe, kò lè ṣe. Ó ní fún nǹkan pé tádé ni ká wò tí tó jẹ́ pé ọmọbìnrin yẹn ló bí first born fún ẹ, first son ló bí fún ẹ. Pé tí ò bá jẹ́ pé ọmọ yẹn jẹ́ ọmọ àgbà náà tó rán ọmọ yẹn dìde wá. Tọ́lọ́run bá ọmọ yẹn ṣẹ́ ogun ayé ẹ̀. Pé bẹ́ẹ̀ kábíyèsí o àti Naomi kẹ́ ṣọ́ra o. Tó bá fẹ́ kí ẹ̀mí yín gùn, má mú Naomi wá sí báyìí torí wàhálà ìdààmú. Wọ́n ní fọ̀wẹ́, wọ́n ní kábíyèsí o kò fẹ́ máa gbọ́ advice. Ó ní nǹkan tóun tún ṣe padà wá sí ààfin ni wọ́n ló wá sáàfin. Ó wá sọ pé nǹkan tó jẹ́ kó òun padà wá ni pé òun tún lá àlá kan. Ìran yẹn lágbára o. Kóun rí pé kábíyèsí pé ó ti wá nà làkàsìgbò, ti wá nù ewu ńlá. Pé kóun tètè lọ, kóun má bínú jù. Kóun tètè lọ sọ fún kábíyèsí. Tó bá òun kó gbọ́, tó bá òun kó má gbọ́. Pé torí tóun ò bá sáré lọ sọ fún kábíyèsí náà, Ọlọ́run má jẹ́ kí nǹkan burúkú lọ ṣẹlẹ̀. Ọlọ́run má jẹ́ kóun kábàámọ̀ torí ẹ̀ lòun ṣe padà wá. Pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ní nǹkan tí kábíyèsí ṣe, kò fẹ́ máa gbọ́. Kò fẹ́ máa gbọ́ advice. Pé even pé Naomi, pé òun gbọ́ pé ó ti lọ mú Naomi padà. Ó léwu ni o. It's either kí nǹkan kan ṣe ọ̀tá Naomi àbí kí nǹkan kan ṣe ọ̀tá kábíyèsí. Lòun ṣe ní kóun tètè máa bọ̀, kóun wá rescue wọn. Wọ́n nígbà tó wá dé, ló bá rí i pé ó ní òun ò tí ẹ mọ̀ pé nínú vision yẹn náà lòun rí i pé Naomi bímọ fún kábíyèsí pé ó bí ìbẹ́ta, pé kó tètè sáré lọ. Pé most especially àwọn ìbẹ́ta yẹn ló fi torí ẹ̀ kó wá sáàfin.
wọ́n ní bó ṣe dé ààfin ló sọ fún kábíyèsí. Àwọn ọmọ mẹ́ta yẹn wọ́n ti ṣetán wọ́n ti wà ní bèbè àti pa àwọn ọmọ yẹn pé kóun tètè lọ kóun lọ rescue àwọn ọmọ yẹn pé kó má dúró o, kó má dúró rárá rárá pé ìyẹn gangan ó jẹ́ kí ó ta òun lára tó ṣe wọ́n ní tí ìyẹn gan Ọlọ́run má jẹ́ ká rí kò ṣe dáadáa. Bóun gan ló fẹ́ ṣẹ́ òun légungun ẹ̀yìn torí ẹ̀ ló ṣe ní òun máa wá àwọn ò ní wò ti kábíyèsí. Wọ́n nígbà tó wá dé ló bá ní kábíyèsí kó tó padà wá kí ló ṣẹlẹ̀. So ó lọ pàpà lọ mú Naomi wá sáàfin. Nǹkan tóun rí leléyìí, nǹkan tóun rí leléyìí. Àwọn tó dẹ̀ fẹ́ pa àwọn ọmọ yẹn pé wọ́n wà ní bèbè ẹ̀ ní ààfin yẹn. Àfìgbà tó kọ̀ tó discharge àwọn people kábíyèsí. Àfìgbà tó kọ̀ tó discharge àwọn people wọ́n máa pa ẹ́ lọ́mọ. Wọ́n ti múra tán láti pa ọ̀tá àwọn ìbẹta yẹn pé lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ló ní gbọ́. Wọ́n ní kábíyèsí pé ẹnu ya kábíyèsí, ara kábíyèsí gbọ̀n. Wọ́n ní kábíyèsí gbọ̀n, ẹ̀mí ẹ̀ gbọ̀n. Wọ́n ní kí ló dé tí ìwọ kábíyèsí tó ya ẹni tí ò fẹ́ máa gbọ́ advice báyìí. Òun wá torí àwọn ìbẹta yẹn pé lídà ti wọ kábíyèsí fún màmá wò pé ṣùgbọ́n òun ò tún lè máa wò ó pé kó tètè mọ bó ṣe fẹ́ jẹ́ kí kó chase àwọn ó lé àwọn ọ̀tá Ọlọ́run tó kó sáàfin kó tètè lé wọn lọ torí wọn ò fẹ́ rere fún èèwọ̀ àti Naomi. Wọ́n ní ló bá tán. Wọ́n ní kábíyèsí ò tiẹ̀ mọ nǹkan tóun fẹ́ ṣe mọ́. Ó ní kí ló dé tí kábíyèsí weak báyìí? Kí ló dé tí kábíyèsí ò fẹ́ ìbáwí báyìí? Wọ́n sọ fún ẹ, wọ́n ṣe, òun ló ní gbọ́. Pé kábíyèsí bẹ̀rẹ̀ sí ní ṣe ètò. Òun ò tiẹ̀ fẹ́ rí kankan nínú ààfin. Òun ò tiẹ̀ fẹ́ kí anybody wọn dúró láàfin. Ó wá lọ mú Naomi wá padà sáàfin láì tí lé àwọn olórí yẹn kúrò láàfin. Wọ́n ní máa yẹn bínú àgbàlagbà náà pé wọ́n ní àgbàlagbà. Ẹnìkan náà ni o. Wọ́n ló ń jẹ́ àgbàlagbà yẹn. Wọ́n ló máa yẹn bínú ló ní rẹpẹtẹ. Pé kí kábíyèsí tètè bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀, tí nǹkan kan bá ṣe àwọn ọmọ mẹ́ta yẹn pé kábíyèsí rógo pé nǹkan tó máa fojú kábíyèsí rí kì í ṣe kékeré. Wọ́n ní bó ṣe rí kábíyèsí ṣe wá di ewé nìyẹn tó rọ̀ sáré rọ̀. Ṣé ó yé wa báyìí? Wọ́n bá ní kí ló ń jẹ́? Wọ́n bá ní kí kábíyèsí ìgbésẹ̀ tó fẹ́ gbé ní right now ni pé kí àwọn ọmọ yẹn kán bẹ̀rẹ̀ sí ní ààbò ńlá lórí. Ààbò ńlá. Wọ́n gbọ́dọ̀ ní ààbò lórí o. Kábíyèsí àti tètè mọ̀ ó wá wọ̀rọ̀kọ̀ ṣòṣàdá nítorí pé iná ń jó lórí òkè Kẹsà eré gidi gan. Wọ́n ní kábíyèsí ṣe wá ní pé kábíyèsí ò lè rí orí ọ̀rọ̀ kan sọ. Wọ́n ní kábíyèsí ò rọ́rọ̀ sọ o. Naomi fúnra rẹ̀ tó sọ pé kó wá sáàfin. Tí kábíyèsí bá ṣe ti traditional kí Naomi náà máa ṣe tiẹ̀. Kábíyèsí wá fi Naomi nìkan pé obìnrin yẹn lálákínkanjú. Òun ló ń save àwọn ọmọ yẹn. Òun ló ń save Naomi. Bó tí ò bá jẹ́ pé obìnrin yẹn ó jẹ́ kan náà àwọn lákínkanjú tó ń gba kíní kan àdúrà tó kó àwọn ará olùṣọ́-àgùntàn mọ́ra. Ó máa tẹ̀lé, ó máa lọ. A lọ síbí, a lọ sọ́hùn, a lọ síbí. Kó dúró sójú kan. Torí iṣẹ́ Olúwa tó ń ṣe láti lè bá àdúrà jagun.
pé kí ni kábíyèsí ṣe, òun kàn jókòó tẹ̀tẹ̀rẹ̀. Tí wọ́n á dẹ̀ fún advice pé kábíyèsí ò ní gbọ́. Báwo pé this time around, wọ́n ní bàbá àgbàlagbà náà pé wọ́n ní àgbàlagbà yìí. Ó ní òun ò ní ever dákẹ́ kí kankan ṣe àwọn mẹ́ta ẹ̀. Pé torí ẹ̀ ló ṣe wà o, pé kábíyèsí tètè mọ bó ṣe fẹ́ ṣe. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré gbé wá sétí gbọ́ wa o. Torí kábíyèsí bó ṣe wà yìí, a mọ irú nǹkan tó fi dè mọ́lẹ̀ tó jẹ́ pé gbogbo ìwà ipá, gbogbo nǹkan burúkú ilé ayé yìí ni gbogbo àwọn olórí yẹn ti test, tó ti practice láti ṣe fún. Still kábíyèsí ó ní no. Wọ́n ní màmá ìyàwó bàbá kábíyèsí, wọ́n ní kábíyèsí ti lè dànù. Pé ìgbà tó lọ kọ́kọ́ fi lọ arrest ẹ̀, pé ń gbò wá yá náà wá sọ pé kì í ṣe arrest ni ó tọ́ sí ìyá yẹn, pé kó lè kúrò láàfin. Ní gbogbo wọn ṣe meeting papọ̀ tó fi lè kúrò láàfin. Wọ́n ní wọ́n bá ní ṣe kò sí láàfin látijọ́ yìí tí kí ọ̀rọ̀ ó ju ọmọ gbálẹ̀ kò ju ọmọ gbálẹ̀ tó sọ ọmọ Naomi nù. Wọ́n ní láti ìgbà yẹn pé kò tí ì wà pé ó yìí wà níbi tí wọ́n ti bá ní ṣe. Wọ́n ní ṣùgbọ́n ó yìí ń gbókèrè o. Wọ́n ló ń gbókèrè ó yìí ń tàfà o. Pé ṣùgbọ́n wọ́n ti bá ní ṣe kúrò láàfin. Pé kí ni kábíyèsí ń wò? Kí ni kábíyèsí fẹ́ ṣe? Kábíyèsí ti rọ̀ jù, kábíyèsí ti weak jù. Wọ́n ní bí àgbàlagbà yẹn ṣe ń sọ fún bàbá rẹ̀. Wọ́n ní àwọn àgbàlagbà oyè, àwọn àgbàlagbà babaláwo. Wọ́n lù wọ́n ní bàbá yẹn. Pé kí kábíyèsí sì ti mọ bó ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ àwọn ọmọ yẹn. Ẹ̀yin èèyàn mi jàre o, mo ní kí n sọ fún wa torí èsì yìí máa gbọ́ rẹ o. Èsì yìí ò ní gbọ́ ibi o. Bí bá ṣe ń wà la máa sọ fún wa. Ẹ bá share, ẹ bá like. Kéde bá subscribe. Àbọ̀ Ọlọ́run alágbára lọ́rẹ̀ wa o. Àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀ o. Bẹ́ẹ̀ ni, ọ̀sẹ̀ yìí bá sọ wá sí owó, á sọ wá sí àlàáfíà ọmọ àti ìbálẹ̀ ọ̀rọ̀ ní agbára Kristi Jesu. Olúwa tó olùgbàlà wa. Ẹ ṣé gan-an ni. Bye.